ọ̀pọ̀lọpọ̀ ní òsè kínní gbogbo ẹni bá rí bí wọ́n ti lo sẹ̀rí Ọlọ́run níbi ẹ̀ṣẹ̀ kan téèyàn ó fi kú kò ní dédé ẹ̀ṣẹ̀ wọn ti lẹ onísìnà lóko lójú mi Saudi rí tọ́ ọ bá rọ́bì okòó lóṣù tó ṣe wà lọ́wọ́ yìí wọn ò ní sọ fún ọ fún ẹ lóògbé wọn ò ní sọ fún ọ tó kí ní èdè òfin mọ dẹnu kọlẹ̀ ògbé ẹsẹ̀ mi ní kan pa báyìí akíjìmọ̀ tanjọ́ náà ni Masjid Ali Sheikh bàbá tó jẹ mufti lónìí ló kírun tanjọ́ náà fún wa mo wà ń bẹ̀ ni wọ́n sọ fún mi kí wọ́n ti ṣe ìlànà nu pé ọlọ́ni wọlé ẹṣẹ́ àdé àdábà àmọ́ àwọn pé wọ́n fẹ́ lóníṣìí náà kan lóko kí o gbowó dó tírélà sì dé ọjà òkúta kalẹ̀ òkúta ń fọfún ní pẹ́ẹ́n adájọ́ sì wá láti kóòtù gba àwọn kíní akọ̀wé tẹ̀lé adájọ́ wọ́n dẹ̀ gbé kíní sípíkà àwọn ànọ́ọ̀sì gbé lágbájá ọmọ lágbájá ń lágbájá ó ṣe sìnà gbogbo bí wọ́n ti mú bí wọ́n ti kílẹ̀ rẹ̀ bí ilé ẹjọ́ ti wá da so wọ́n dẹ̀ announcement wọ́n sì mú jáde wọ́n di lọ́wọ́ sẹ́yìn báyìí wọ́n so nǹkan mọ́ tí ò ní ríbi sálọ adájọ́ lọ́kọ́ gbé okòtò kọ́kọ́ lè gbà wọ́n afánlá náà nílẹ̀ kálukú náà kókó tó kó ń ba pàpà àfa ẹni tí òdi rẹ̀ ọmọ gbọ̀n báyìí ni kò síbo bẹ́ẹ̀ mi rẹ̀ ti lè yí tó ọmọ gbọ̀n ni tọ́ba kún bẹ́ẹ̀ tọ́ba róbìn tọ́ba ni máa bọ̀ ọ̀họ́ ọ̀sà tọ́lọ́lọ́ máa ń tọ́ kápá wa al-ifsadu fil ard ìbalẹ̀ ọlọ́run ọba mi jẹ́ ni kí wọ́n máa fi òfin mi bọ́ mi èèyàn tọ́lọ́ ń dá lò gbogbo òfin tí wọ́n sì wọ́n ràn wá ká tó pa àwọn tí wọ́n ń ṣòfin gẹ̀ oníbàjẹ́ ni wọ́n ò ní sí òfin tí ó takò bàjẹ́ wọn. làwọn afáàfin ní wala tufsidu fil ardi ba'da islahiha ẹ má balẹ̀ ọlọ́run jẹ́ pẹ̀lú kẹ́ ẹ máa lo òfin mi ìlérí ilẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́run ti túnlẹ̀ rẹ̀ ṣe pẹ̀lú òfin tó fi lélẹ̀ ọlọ́run ti túnlẹ̀ ṣe pẹ̀lú àwọn òfin yìí